Paul bínú tán ó pa Fúlàní tó fi màálù jẹ oko ẹ̀. Ó jọ pé fìtínà ojoojúmọ́ táwọn Fúlàní onímàálù ń fún ọkùnrin àgbẹ̀ ìyá tífì kan Paul Amechi ló mú kó ṣi inú bí tó sì pa Fúlàní tó fi màálù jẹ gbogbo oko tó dá náà. Ṣùgbọ́n ìbínú kò mọ̀ pé olówó òun kò lẹ́sẹ̀ nílẹ̀ pẹ̀lú báwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe fọwọ́ òfin mú ọmọkùnrin náà lórí ẹ̀sùn pé ó pa ọkùnrin Fúlàní darandaran kan sínú oko rẹ̀. Abúlé Tàlàmú ní àgọ́ Òwu Farm Settlement ní orílẹ̀ Òwu ìpínlẹ̀ Ọ̀ṣun níṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kọkànlá ọdún yìí. Aláròyé gbọ́ pé ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni màálù ọkùnrin Fúlàní yìí lọ sínú oko Paul tó sì jẹ nǹkan oko rẹ̀ eléyìí tó bí i nínú púpọ̀. Ṣùgbọ́n ṣàdédé làwọn ará abúlé náà bá òkú ọkùnrin Fúlàní náà nínú oko Paul lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́. Sẹ́ríkì Fúlàní ti Ìjẹ̀bú-Igbó ló sì lọ́ọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá orílẹ̀ Òwu létí. Lẹ́yìn tí àwọn ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ àjọ civil defence gbé òkú Fúlàní náà lọ ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa ọmọkùnrin náà tí wọ́n sì mú Paul tó ní oko yìí láti fọ̀rọ̀ wá lẹ́nu wò. Àmọ́ agbẹnusọ fún àjọ yìí nípínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè ṣàlàyé pé kì í ṣe olóògbé yìí nìkan ló wà nínú igbó lásìkò tí Paul pa á. Ó ní Fúlàní mìíràn tí wọ́n jọ ń da màálù káàkiri lásìkò ìṣẹ̀lẹ̀ náà ló yọjú sí àgọ́ ọlọ́pàá tó sì nàka sí Paul pé òun ló pa ẹnìkejì òun. Adélékè sọ síwájú pé lẹ́yìn tí àkàrà ti tú sépo ni Paul náà jẹ́wọ́ nǹkan tó ṣe. Ìwádìí sì ń tẹ̀síwájú. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.